lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ní ọ̀rọ̀ tí ń lọ nípa ọ̀rọ̀ ìlú wa Ògbómọ̀ṣọ́, àwọn bàbá wa nínú rọ́bìtọ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo ṣe àdúrà fún gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tẹ́ wà nínú àjọ rọ́bìtọ̀. Ìdáyà Ọlọ́run, ìkọ́màṣe Ọlọ́run, Ọlọ́run máa bá ní fi jíǹkì yín. Ó ti ń tó bí ọjọ́ mẹ́ta kan táwuyewuye ti ń lọ lórí ọ̀nà tí àwọn àlùfáà wa Mudir tí wọ́n gbà pé bàbá wa ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ jáde. Gbogbo ẹ̀ làwa náà ń wò lórí ẹ̀rọ ayélujára. Àkíyèsí mi lórí nǹkan yìí torí ìgbà míì ni, torí ń tó kọjá ó ti kọjá. Ọ̀dà akáwọ̀ ọmọ ó lè fún ẹ̀yin bàbá wa nímọ̀ràn. Èmi rò pé àjọ tó tóbi tó irú rọ́bìtọ̀ yẹn yóò ní àwọn ìgbìmọ̀ tó jóríṣiríṣi tí wọ́n máa yiri àwọn nǹkan kọ̀ọ̀kan wò. Bí tí máa wà láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan táwa náà ta ní ìtìsáàbù sí ẹnìyẹn. Ká tó wá pẹ̀yìn bàbá wa tó yẹ pẹ̀yìn náà la bá gbogbo nǹkan yìí lọ́wọ́ yín. Ká tiẹ̀ ní àlùfáà wa àgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Yunus Tọ́lẹ̀ tí wọ́n bá ní àìṣedéédé kan pẹ̀lú rọ́bìtọ̀, ìgbìmọ̀ yẹn ló yẹ kó pè wọ́n tí ó kàn wá jábọ̀ fún rọ́bìtọ̀ pé pẹ̀lú àwọn nǹkan báyìí tá a rí o, ọ̀yá ẹ bá ní pé ìmáàmù kó fèsì lórí ẹ̀ bó ti yẹ kó rí nu. In kana fil qalbi islamun wa iman, tó wà lè pé ọkàn wa ọkàn tí ó ṣọ̀kan tó sì jẹ́ torí ìtọ́lọ́hun ní gbogbo ń tàn sí ni bó ti yẹ kó rí nìyẹn. Kó tó kan àwùjọ ìjókòó lẹ́yìn bàbá, ìgbìmọ̀ wọn ó ti bá débì kan. Kì í sojú ẹsẹ̀ tí bàbá wa ìmáàmù tí wọ́n mọ̀ pé ẹ pé àwọn ọlọ́run ọlọ́rọ̀ tí mò ń sọ yìí pé bó ti rí lọ́kàn àti èmi lọ̀rọ̀ tèmi máa ń sọ àti bó ti tẹ́mi ti rò pọ̀ yẹ kí nǹkan kó rí ní tí mò ń sọ. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ gan ó ti mọ̀ pé òní ìní ẹni ń kọ̀ bálà ní ń bá bàbá wa sọ̀rọ̀ o lórí táwọn àgbìmọ̀ bí mi léèrè. Yóò rò pé bí màá káká pè wọ́n ó bí án. Mo sì fọlọ́run búra ní tí mò ń sọ yìí. Inú bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ àjọsọ kankan bọ́rọ̀ tèmi ti máa rí nu. Ìṣe pé àwọn ti gbéṣẹ́ fún yín. Ìjẹ́ bá pè ń tọ́ ọlọ́run kì í ṣe máa gbéṣẹ́ fún yẹn. Tọ́ra àsòfò táwọn wí àwìn wájú ọlọ́run jọ kan. Ṣé àwa ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ ni? Lè jẹ́ pé tá a bá dá sí àdásí lillah. Àníyàn tèmi lórí gbogbo tí mo máa dá sí. Torí mo gbà pé ìjọ kan ń bẹ tá a dùn níwájú ọlọ́run tá a sọ̀rọ̀ ìpadà níwájú ẹ̀. Èyí ò jẹ́ àkíyèsí àkọ́kọ́ torí ìgbà míì. Kẹ̀sìn tí ọkọ̀ sàyẹ́dẹ́ lù wá pé Yunus Tọ́lẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ bọ́ síwájú báyà. Ẹ̀kejì, kí fídíò máa kárù nǹkan bá ń gan ọ̀dà. Nígbà tí ìjọba fẹ́ fọ̀dí àyàn, ó sì ń pè ẹ̀yin bàbá wa sákìyèsí. Àwọn ọmọdé tèmi náà jẹ́ kan nínú àwọn ọmọdé lèmi náà. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà láàmú akẹnu àwọn ọmọdé bọ̀. Tó bá ti pọ́ ọmọdé ní fún àgbàlagbà mọ̀ràn lórí nǹkan pé ẹ̀ṣẹ̀ báyìí ni ẹ bá gbégbèsè gidi lórí ọ̀rọ̀ rẹ̀ kò dáa. Wọn á ní àgbà onímọ̀ bí ọ̀rọ̀ wò sí. Ọmọdé lè máa gbé ẹja ṣe báyìí ọjà ṣe kínní. Àgbà ní wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti mọ̀ntàṣì kọ́lọ́mọ ni kí àwọn bàbá wa tó lóhùn ẹ̀ ń láàyè àti máa sọ ń pa àwọn ọ̀rọ̀ wọn torí tí mo fẹ́ sọ ń bí kì í sọ̀rọ̀ tó gùn. Nínú àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ń tẹ́ ẹ dálẹ̀ ní ìsìn kì í ṣe òní nìkan ìjà tẹ́ ń jà yìí àbí nǹkan tó ká bẹ́ẹ̀rẹ̀ táwọn bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ jà yìí ẹ ti dá nǹkan kan lẹ̀ ní ìsìn tó yẹ pé àwọn àjìyálù ti ń bọ̀
ọlọ́run má jẹ́ wọn bá wàhálà tó ga lórí tẹ̀ dálé ọlọ́run má jẹ́ wọn bá ń lẹ̀. ẹ̀ ń darí yíyan ẹni tí ó jẹ́ máa mọ̀ òlù pé ẹni tí ó jà sojú ní rọ́bìtọ̀ ní ọ̀yá kí ọba bàbá ọba Ghandi kó fún wa ní ẹlòmíín tàbí ẹni tó bá wù lọ́kàn lẹ́yìn náà sì máa ti ń bẹ láàrin wọn nílùú wọn ẹ̀ránrú sẹ́wọ̀n sí wọn. ẹgbẹ́ bàbá ọba Ghandi ti ní ìmáàmù ààfin ní ẹlẹ́yìn wọn pa èèyàn máàmù òlù ẹ̀gbẹ́ wọn fún àníyàn ta ni wọn bá tún fún yín ebi wọn tó fún yín gan ìpàdé ìtẹ́ẹ̀ṣe bóyá ti ọ̀dọ̀ bàbá mi Àwùjalẹ̀ kọlọ́mbánilẹ́kọ̀ọ́ kẹrẹ̀ fún wa ìtẹ́ẹ̀ṣe ń bẹ̀ náà ní máàmù àfi ti lọ ọbẹ̀ tí IMC kíkà gbogbo ẹ máa wọlé ẹ máa rọra gbogbo ẹ̀ làwọn náà wò ní láìfù mi ìgbé àkí àbáwọ̀ ìmáàmù ààfin ọba Ògbómọ̀ṣọ́ wọn káàbọ̀ wọn máa wọlé wọn máa rọra tí ń kí ẹ káàbọ̀ ń bẹ ṣé ìmáàmù agbègbè àbí ìmáàmù Rátìbí ṣé wọ́n ń gbà ní rọ́bìtọ̀ ni ẹ bá ìmáàmù ńláńláńláńlá tó dìlú kọ̀ọ̀kan mú ni ẹ máa gbà ń bẹ kò sí nínú òfin rọ́bìtọ̀ gan kò sí nínú rọ́bìtọ̀ yìí ṣe nǹkan tó pamọ́ fún mi pa mọ́ máa pọ̀ kódà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ń bẹ lónìí lọ gbogbo ẹnu mo lè fi sọ bẹ́ẹ̀ mọ́ ètò bẹ́ẹ̀ pọ̀ mọ́ máa púpọ̀ kọ́lọ́ máa ní lẹ́kùn bàbá Sheikh Adam máa ní lẹ́kùn kẹrẹ̀ fún wa gbogbo bí ẹ ń darí nǹkan sí bàbá ò lè gbà láyé mọ́ máa àwọn ọ̀rọ̀ méjì bàbá ẹ jẹ́ ká ṣe lọ́dọ̀ wà ní ẹni wọ́n pe mo rántí lọ́dún kan Grand Kadi Kwara àwọn Sheikh Abdulbaki wọ́n ṣe ọ̀nà pé kí Kwara State náà wà ní rọ́bìtọ̀ àwọn ní adífi lọ wọn oṣù báwọn ní àmà ọ̀rọ̀ pọ̀ nbí èyí ò ní sọ́jú bá ń lọ àwọn alẹ́dùsá ṣe pé bàbá Grand Kadi wọ́n gbọ́dọ̀ wà wọ́n sì wà lóòótọ́ wọ́n dé jókòó ọlọ́pàá tẹ̀lé ẹ wá ní rọ́bìtọ̀ náà ni àwọn Sheikh Adam ní Grand Kadi akí ọ káàbọ̀ kọlọ́pàá ò jáde kọ́ lọ dúró síta ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ọ̀jẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan lè pé òun gbọ́n tá à ń sọ ẹ máa wo nǹkan mi bàbá ṣe bẹ́ẹ̀ ǹjọ́ náà ó sojú mi báyìí ó sojú mi èèyàn tó àṣà ránṣẹ́ pé ẹ bá débi bàbá ọba Ghandi o wọ́n sọ tí wọ́n bá fẹ́ fà á lẹ̀ kó bá mú bá òun níta ẹ dálẹ̀ wẹ̀rẹ̀ hùn Ọlọ́run ló lè mú òpin bá rú ẹ̀ǹjọ́ iwájú ẹ ti gbé nǹkan tó lágbára lẹ̀ tó fi ẹ̀pẹ́ ní ìsìn ìmáàmù tí ọba ṣe pé ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn àgbọ́yé rẹ̀ òtò láàrin òun àtọba àlù bàbá wa fi ń sọ pé wọ́n sì yọ kódà wọ́n ránṣẹ́ lọ rọ́bìtọ̀ pé wọ́n fẹ́ lòmí ránṣẹ́ wọn bá ń yọ ó fi àpọ̀ bá ní ọmọ àfihàn ránṣẹ́ rọ́bìtọ̀ ní ìdẹ́kọ̀ dálé nù tó yẹ pé ó yẹ kí ẹ̀yin àgbàlagbà tẹ́ wà rọ́bìtọ̀ ẹ jókòó ẹ forí korí rọ́bìtọ̀ yìí ṣe nǹkan òní nìkan kìí ṣe nǹkan òní táwọn bàbá wa tí wọ́n ṣe lánàá tí wọ́n bá ṣe bó ti wù wọ́n ṣe àwòrán nǹkan bá lónìí ẹni ọ̀rá igi èyí ọ̀rẹ́ ẹyọ náà ẹ sọ́nù ṣe àwọ̀ bá nǹkan kan bẹ̀rẹ̀ lónìí kò rí báwọn lánàá ọ̀dà mọ́tẹ́ àbí bàbá Sheikh Abdulbaki ìtìjáwò tiẹ̀ gbogbo alámà wọ́n yàtọ̀ sí tiẹ̀ bàbá wa ń ṣe ń bẹ̀ yẹn bàbá Sheikh Adam ọlọ́mọ ní lẹ́kọ̀ọ́ kẹ́ bàbá náà wọ́n máa bí a ti mẹ̀ntẹ́yìn ara wọn tí a fi jọ bára wọn gbé ń bẹ̀ tí ò sí ogún mi ọ̀tẹ̀ mi ó sì nǹkan kan wọ́n wọ́n jọ gbé pẹ̀lú rọrùn tó sì jẹ́ pé àtẹ̀lé kálukú ó yàtọ̀ bàbá ní àwọn bàbá wa ń bẹ̀ àwọn máa gbowó ní fìdáhùn kankan Sheikh Abdulbaki gbà wọ́n sì jọ gbé láàrin ara wọn tí yóò dìjà kankan kí ló táwọn àtòní náà ò lè jọ gbé bẹ́ẹ̀ tó jẹ́ pé bí ìjà kankan èmi ò fẹ́ lọ lójú ọ̀nà àti ìjà ṣùgbọ́n àwọn nǹkan tá à ń gbé lẹ́yìn kò yẹ ṣe nǹkan tó dáa o ọjọ́ ọ̀la ìsìláàmù ńlẹ̀ Yorùbá ọlọ́mọdé ò bàjẹ́ o pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń rí yìí o pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí kò yẹ kí rọ́bìtọ̀ jẹ́ nǹkan bùkátà òṣèlú bàbá wa Sheikh Adam ọlọ́mọ ọmọ ẹ̀gbọ́n mọ̀ máa sọ̀rọ̀ wọn pọ̀ nígbà pé ẹni tí mo bí ẹ bá lèèyàn bá yẹn gbé mo bá wọn gbé pọ̀ inú tí wọ́n kọ́ kórìíra pọ̀ ni wọ́n sọrú ìjókòó ńlá ní bùkátà òṣèlú kódà ńgbà Abíọ́lá gan Masudi Abíọ́lá kọ́lọ́mọ̀nìkẹ́ bàbá náà ńgbà àwọn rí pé ń gbóòórùn tọ́jẹ́ mọ́sẹ̀lú lára wọn pé tọ́jẹ́ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kankan bàbá wa wà fún ní kódà ẹ̀yìn fi gbogbo ẹnu tó sọ̀rọ̀ mí bẹ́ẹ̀ ẹ̀yìn fi gbogbo ẹnu sọ̀rọ̀ mí mo tẹ pọ́ọ̀sì àwọn nǹkan mi tí mo mọ̀ dáadáa nípa àṣìṣí bàbá pẹ̀lú tó bá jẹ mọ́ pé olóṣèlú lẹ́nu òun ò ní gbérú ẹ̀wà pàdé láíláí
pé kọ́ máa polongo nǹkan àbí ọmọ pé Gàràdùn tí ń fẹ́ ní ọ̀dà mọ̀ ń gbúrò nǹkan kan ní ìsìn pé ẹnìkan nínú olóṣèlú ńlá ó ti gbé nǹkan fún Rọ́bìtọ̀ láìfù náà ilẹ̀ tó gbé yìí náà tá à ń rí ní orí láìfù pé a ní kéde tó fún wa Rọ́bìtọ̀ ò sì fún yìí gbogbo wọn náà ẹ̀yin bàbá gbogbo wọn lẹ jẹ́ bàbá gbogbo olóṣèlú lẹ jẹ́ bẹ́ẹ̀ bá ti kéde ara yín tàbí fira yín tí ìbí kan bàbá wa dà ìjẹ́ aṣáájú dàmú ẹ ti sọ bí ẹ wà kí ló tó wá kù àwọn nǹkan òun làwa ń pè yín sákìyèsí sí ọ̀rọ̀ àjòyè nǹkan ó ti wí fún yín ti pẹ́ tó bá ṣe pé ní ó pin ya tí ó nà jẹ́ kí mùsùlùmí ọgbọ́ra àwọn yé kálukú drop táìtù ẹ̀ ká lè rí nǹkan gidi ṣe ìyà ń jẹ ìsìlámù ju gbogbo tẹ́ ń ṣe ń bẹ̀rù lọ ọlọ́run ti gbé yín sípò orí ipò àgbà ẹ wo ohun tí a tún tírìtì ń bẹ̀rù ní àní gba bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fún alẹ́ lónìí ọ̀tẹ̀ yìí ó tún wá lọ ẹ wo yẹn tó nífẹ̀ẹ́ bàbá wọn ẹgbẹ́ tẹ́ rí ẹ máa wí mẹ̀ǹkà àgbọ̀ kódà ṣé ẹ lè fi fèrè kan sọ ní èsè pé gbọ́ mùsùlùmí ibi tá a lọ fún òṣèlú tí ń bọ̀ ni ìmáàmù wo ni ẹnu ẹ̀ka àwọn èèyàn lè tọ́ba tó fi yín òkun lé gan-an mi ò tó kọyìn sí wọ́n pa àwọn ọba sí pé ntọ́ ọmọdé náà ó ti dá ó ti sọ́dọ̀ òṣèlú máa wọ̀rí ìwọ náà lọ́wọ́ máa dìbò nǹkan rẹ̀ ó yẹ ká tají bá a ti ń ṣe yìí àti àlejò iwájú kankan fún Islam àlé nǹkan kan bùkátà ara wa tó nílá kan lé tó wọ́n ti fún wa ní nǹkan báyìí ó àjẹmí náà jẹnu lọ́ta sí bàbá wa ìní dákọ mọ̀ ń rọ̀ yìí bọ́lọ́n bá gbé òní fún yàn kó lò dáa o torí ọ̀la o ọ̀la ti súnmọ́ o bàbá wa ẹwẹ̀yìn wo bẹ́ẹ̀ bá ń tẹ̀lé lọ gàràgàrà bàbá mi ṣe káàdà wọ́n tẹ̀lé àná èyí tí á tẹ̀dá tó kù làwọn èèyàn fi súgbà ẹ̀yin bàbá wa tẹ̀lé wà ń bẹ̀ lónìí o tí wọ́n fi súgbà o ẹ bá ti ní ànífẹ́ni ẹ̀ka ọ̀la súnmọ́ ọ̀dà báwa bá wá ilẹ̀ rí tí wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ fáwa ìbáwa náà á jà fáwọn ọmọ wa náà wọ́n ó fi lè rí ilẹ̀ rí tẹ̀ lọ́la ṣé ń tọ́ wá dáa ni wọ́n pé ó ti tó ń bẹ̀ wọn ọ̀dà ẹ mẹ́kọ̀ àwọn èèyàn ẹ mẹ́kọ̀ ẹranko lọ́gbọ́n bí n tọ́ Yorùbá máa wí bẹ́ẹ̀ lẹ kọ́ ẹranko lọ́gbọ́n wọ́n máa lù nílùú fáwọn èèyàn lágan ẹ mẹ́kọ̀ wọn lọ́gbọ́n nígbà tí ẹ ti ń kọ́ wọn lọ́gbọ́n wọ̀ lálẹ́ àní má wọ̀rì wọ́n fẹ́ yí kà wá náà ntí ó yí kan àwọn míì lọ́la tí wọ́n lé àwọn ọmọ tí a gan ṣe àṣìyà ẹ méjì àṣẹ òfin bẹ tó gbé nǹkan kan kọ̀ọ̀kan dúró bóni ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ẹjẹ́ àlò kọ́ dáa ẹjẹ́ àṣẹ eré kọ́ dáa torí ọ̀la lè mi wí o ẹ ń bu anybody ẹ ń bu ẹni kankan àwọn ìmọ̀ àgbà Ògbómọ̀ṣọ́ ọmọ ayé ni níta ẹ lè pè ọmọ sọ àwọn ọkọ̀ rẹ̀ rìn bí àìrò kí ni ń ṣẹlẹ̀ ní níta ẹ kà pèsè bí wọ́n wá àwọn tó wí báyìí àmọ́ pé níta nǹkan ń ṣe ń lu yé ń bẹ̀ ọ̀tọ̀ bá àfẹ́kọ́ papọ̀ mọ́ tí a ìtumọ̀ ẹ̀ ni pé ẹ ti mú náà gẹ́gẹ́ bí ọ̀tá yín ní kó bá mú pàápàá ọlọ́run máa kọ́ àmọ́ sí o èyí ò ní ìwọ̀nba ìdásí díẹ̀ tí mo ní lórí ẹ̀ ná mo sì tún ń bọ̀ èsì ìbúfẹ́ nìkan wáwọ̀ o lè bú mi ohun tẹ́ ẹ ti bú kọjá mo lè yín wà ní ìsìn òdodo ọ̀rọ̀ táwọn máa sọ nítorí tàn sọ̀ ní tèmi náà ń wí ńlá àfi gbọ́dọ̀ má sọ kọ́ máa yẹ pé jọ́ ọ̀tàn bá fẹ́ sọ àbí akásìwà wí ń jọ náà mo sì fẹ́ sọ o èmi ìkábàámọ̀ ru èyí ń sọ tèmi ọ̀fà mẹ́tẹ̀lé àtèmi àtẹ̀yìn ọlọ́wọ́ tó aṣọ náà yọ gbàdúrà wọn àwa mùsùlùmí ńlẹ̀ Yorùbá ọlọ́wọ́ kọ́ àmọ́ ṣe yọ jẹ́ kẹsẹ̀ ẹ̀wá orin ilẹ̀ lórí kẹ́lìmọ̀ la ilaha illallah tá a sì lè fẹnu kò lórí nǹkan lè wí nǹkan kan ní ìṣe tàbí gbogbo mùsùlùmí ńlẹ̀ Yorùbá ń tà wíre mọ́sùwẹ̀ ní ṣe tiẹ̀ Rọ́bìtọ̀ ń ṣe tiẹ̀ Yorùbá mùsùlùmí náà ń ṣe tiẹ̀ àwọn jàmáà táwọn náà sì tóbi tẹ̀ kí Rọ́bìtọ̀ jẹ́ bàbá àgbà fún lo ààyè yín fún lo gbogbo èèyàn lẹ́ti sọ di ọ̀tá ṣé ẹ̀yin lè dá nǹkan kan sí ẹ lè dá sí kódà tó lóṣèlú bá gbára lé yín gan ẹlòmíràn ilé fìbínú ẹ̀ gan tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yín ò gan èyí ṣe campaign gan dídùn ó ti méjì àṣẹ báwọn kò dáa méjì àṣẹ báwọn méjì àṣẹ bẹ́ẹ̀ kódà kẹlẹ́ mi ò nífẹ̀ẹ́ oúnjẹ lẹ́rìí ó ti dáa má wọ̀rí àwọn bàbá rẹ̀ náà nìkan lọ ẹnu ẹ̀ lájọ wọn ní tí ó wí nù ẹ má ṣe bẹ́ẹ̀ kọ̀ yóò rí ẹ jẹ́ á kó ọ̀rọ̀ mùsùlùmí jọ sọ́nà kan ọlọ́wọ́ fẹsẹ̀ wà nílẹ̀ la hawla wala quwwata illa billah.